àwa pé àwa máa ń sọ̀rọ̀ wípé èèyàn tó bá fẹ́ single mother pé kí single mother yẹn sọ fún un pé kó lọ rèé dáná rẹ̀ wípé àwa ò tiẹ̀ kí ń consider the fact pé àwọn kan wà táwọn dìídì fẹ́ fáwọn single mother tó ṣe pé àwọn single mother yẹn gan ni wọ́n ń frustrate ayé àwọn pé àwọn single mother míì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí bó ṣe tó náwó lé wọn lórí tó fi gbá tó ṣe gbá tó ṣàgbọ̀n tó ṣe tọ̀hún tó ṣe gbàdá ṣe gbódó pé wọ́n sì padà fojú àwọn gbolẹ̀ wọ́n sì padà lọ sí ọ̀dọ̀ àwọn baby papa wọn wípé èmi náà sì kíyèsí pé most of the time tá bá ti ń sọ̀rọ̀ pé wọ́n ń take advantage àwọn single mother ni mo máa ń sọ jù ńlá máa ń sọ jù so àwọn yẹn náà wá protest àwọn náà wá fi ẹ̀hónú hàn pé what of àwọn táwọn dìídì fẹ́ àwọn single mother yìí ay dogs ẹ káàbọ̀ táwọn dìídì fẹ́ wọn ó sì gbọ́n tó ń fojú àwọn gbolẹ̀ to the extent wípé ẹlòmíì á tún ti tọ́ ọmọ tí yẹn kó wá wọn ti tọ́ wọn ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé irọ́ náà ni tó dẹ̀ jẹ́ pé irọ́ náà ni wípé àti ẹ̀ kí mú yẹn gbọ́ so mo wá ń jẹ́ kó máa yé wọn wípé oríṣiríṣi àwọn challenges ó ní ẹlòmíì ti go through gẹ́gẹ́ bí single mother ṣóyé wa bẹ́ẹ̀ yẹn so ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ní ọkọ míì mọ́ because of nǹkan tójú wọn ti rí pẹ̀lú èèyàn tí wọ́n bímọ fún then ìwọ náà tó bá dẹ̀ mọ̀ pé èèyàn tó fẹ́ bá relate tẹ́jọ́ sọ pé ẹ fẹ́ fẹ́ra yín o mọ̀ wípé ó ti bímọ rí tẹ́lẹ̀ single mother ni it involve extra energy because number one o máa need láti máa validate ẹ̀ ní gbogbo ìgbà kó máa jẹ́ kó yẹ wípé okay o nǹkan tó ṣe títà àkọ́kọ́ yẹn ò fi work ò ní jẹ́ kó máa rí nírí aláìmọ̀ ṣe wọ́n ní most single mothers are not willing to remarry they are only looking for Mr. Helper bẹ́ẹ̀ ni bàbá Ọlábọ̀dé nǹkan tó gbé ọ̀rọ̀ yìí gan wá nìyẹn àwọn single mother míì wọ́n fẹ́ ní ọkọ mọ́ but àwọn míì wà fortunate láti bọ́ sọ́wọ́ àwọn tó ṣe wípé hi big 630 you are welcome ó jẹ́ pé ẹni yẹn bí ìdíje fẹ́ wọn ni èmi wá ń jẹ́ kó máa yé wọn wípé a kì í react equally sí challenges tí nǹkan tó ṣẹlẹ̀ sí Mr. A àbí Mrs. A tó ní mental problem ó lè ṣẹlẹ̀ sí Mr. A àbí Mrs. B kó mọ́ ní mental problem mọ̀ the extent of damage tí nǹkan tí baby papa ẹ̀ ṣe fún yẹn tó ti fà sínú ọkàn rẹ̀ ẹlòmíì conscience ẹ̀ ti wà wounded on the way Topsy Joe ẹ káàbọ̀ conscience ẹlòmíì ti wà wounded on the way along the way the fact pé èèyàn jẹ́ single mother is not a bad thing ọkùnrin míì wà tó ṣe wípé ó ready láti fẹ́ wọn tòótọ́ mo ti réyàn tó ṣe pé òun fúnra ẹ̀ ló máa sọ fún single mother yẹn pé kó jẹ́ kóun lọ rè mọ́lé rẹ̀ kóun jẹ́ kóun lọ rè mọ́ àwọn èèyàn rẹ̀ kóun lè fẹ́ but it is the single mother that will be saying no òun ò fẹ́ so gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn míì I say we are affected differently the same problem tẹ́nìkan máa go through mo réyàn tọkọ ẹ̀ fẹ́ yàwó lé tó dẹ̀ ní mental problem till date tó run mad wèrè gidi tó ṣe pé ó wà lórí drug ẹlòmíì dẹ̀ wà jilted tó ṣe pé bó ṣe wà jilted yẹn nísìn odò náà máa ní mental problem the same problem ni ó ṣe ẹlòmíì tó jẹ́ pé ayé ẹ̀ tó máa better ni instead kó fi wà bitter yẹn he will just become better why because shock absorber kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so imagine a single mother tó ti fọkàn sí nǹkan tó ti gbẹ́kẹ̀lé nǹkan òjijì tí wọ́n dédé jákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother yẹn wọ́n ti wà paranoid whereby they don't trust anybody again ìyẹn ló máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń jẹ́ pé when you relate with them before you know it bá fi pẹ́ tí wọ́n àti wọ́n kàn yí bìrì ní wípé tó àwọn ò fẹ́ ṣèyàwó ẹnìkankan mọ́ wọ́n ní I want you to promote my music Topsy Joe we don't promote music on our page I don't know what you mean. You create either a YouTube channel or a page, you put your music there, people will listen to it. Show you what ben we react differently to situation and circumstance. Ẹlòmíì wà tẹ́ pé situation tó make any single mother is a very terrible situation that when you hear
her story, you discover that oore ọ̀fẹ́ Ọlọ́run gan ló fi wà nílé ayé tó fi ń gbé ilé ayé. So sẹ́ni tẹ́nìkan ti tàn jẹ tó ti promise ẹ̀ ní heaven and earth tó padà já kulẹ̀. Kí ni ìwọ fẹ́ sọ tó tuntun tí ò gbọ́ rí? Ṣóyé wa bẹ́yẹn. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother míì wà tó ṣe wípé wọ́n sì nífẹ̀ẹ́ baby papa wọn, because you were not there, they will only tell you stories. Àwọn míì wà tó ṣe pé even in the real sense of it, àwọn àtọkọ wọn yẹn ò jà. Bóyá omi ló pọ̀ jọ ká lọ, bóyá àwọn family, bóyá àwọn in-laws interference, àbí agbọ́ yìí sọ yìí, lágbájá sọ báyìí, tàmọ̀dó sọ báyìí, làkàṣègbè sọ báyìí, òun ló fà tó tú wọn ká. Tó ṣe pé ọkàn rẹ̀ sì wà pẹ̀lú ọkọ ẹ̀ yẹn. You can imagine. So oríṣiríṣi àwọn challenges yẹn òun ló fà táwọn míì nínú òkè fi ń fẹ́ rí settle. Even single mother mi gan relate pẹ̀lú ọkùnrin nísìn tó ṣe wípé ó rí ọkùnrin yẹn as a necessary intruder ni. Ẹni yẹn intrude on her privacy. Bẹ́ẹ̀ nítorí bùkátà responsibility, imagine single mother ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin. Bó bá tiẹ̀ ní o tiẹ̀ ní ti personal ara rẹ pé o tiẹ̀ ní ìdí ọkùnrin mọ́, ṣó ò ní wá olùrànlọ́wọ́ tí ó bọ́ tọ́jú ọmọ rẹ. Unfortunately kò sẹ́ni kankan tí ó bẹ̀ ní ọ̀kan tọ́jú ọmọ lẹ́yìn bàbá tó bímọ rẹ àti ìwọ tó bí nǹkan rẹ àti bóyá tó bá ráwọn helper lọ́tún lósì. Ṣùgbọ́n wípé o rò pé bóyá èèyàn kan ní ó bọ́ tọ́jú ọmọ, àwọn opportunity bẹ́ẹ̀ yẹn is very rare in nature. Ó wà rare in nature. So tẹ́ bá rí single mother tẹ́ dídì fẹ́fẹ́ ní tòótọ́ tó bá ń wà reluctant, ẹ má bú wọn, ẹ mọ extent of damage tí relationship ẹ àkọ́kọ́ tó produce ọmọ yẹn, ẹ mọ extent of damage relationship yẹn nínú ọkàn rẹ̀. Ẹ ṣe gbàdá ẹ ṣe gbọdọ̀ fún ẹ promise heaven and earth tẹ́ promise yẹn baby papa ẹ náà promise jù bẹ́ẹ̀ lọ, òfurufú ló padà já sí kọ́tà tó ní. So kí lẹ̀yin wá fẹ́ sọ, kí lẹ̀ ń gbé bọ̀, kí lẹ fẹ́ sọ tí ò gbọ́ rí? Ṣóyé wa bẹ́yẹn. So some people have made their experience to make them, some people's experience have made them bitter instead of making them better. Ṣóyé wa bẹ́yẹn. So bitterness yẹn ń bẹ ní ọkàn ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ single mother, they are not dating because of love. They are dating because they just need somebody to take care of their children for them. Ṣé you understand? Tó bá rí opportunity láti padà lọ sọ́dọ̀ baby papa wọn yẹn, wọ́n padà síbẹ̀, especially àwọn tó ṣe pé wọ́n marry rí. Bóyá nǹkan kan ló kàn ṣẹlẹ̀ tí ní àjò yẹn ò fi work out. Bí àwọn míì wà tó ṣe pé wọn ò marry rí tẹ́lẹ̀, bí wọ́n kàn ṣe boyfriend and girlfriend lóyún wọlé. Whichever way, ẹni tó ti jọ bára wọn ṣe tọ́mọ ti wọ̀. Ṣé ẹ feel pé bóyá wọ́n ríra wọn wọ́n wá ṣe bí wípé àwọn ò dára wọn mọ̀. Wọ́n ní poor network. Kí ló ṣe network? Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi. TikTok, if you can hear me, type yes yes. Facebook, tẹ́ bá ń gbọ́ mi, ẹ tẹ yes yes. Ẹ dẹ̀ bá mi like, kẹ́ love. Organ building, ẹ káàbọ̀ sà. So some of them find it difficult to love again because they have been jilted severally. Single mother tó jẹ́ wípé wọ́n ti jilt ẹ̀. Báwo ni ẹ ṣe expect wípé kẹ́ sáré dé, kẹ́ sọ yẹn fún, kẹ́ sọ̀rọ̀ fún, kó sì sáré bẹ́ mọ́ yín? A kún rò lẹ́ẹ̀mejì. Ẹlòmíì wà tó ṣe pé kò ní good plan fún single mother. Bó bá ti rí single mother báyìí ó ti wò pé òun kúkú kọ́ lóun kọ́kọ́ ló kọ́kọ́ bímọ fún, ọ̀dọ̀ òun ló kọ́kọ́ fẹ́ ọkọ sí. Ó bá ti bímọ kan lọ́dọ̀ yẹn, ìyẹn náà tún yọ̀ wà. Ìyẹn lẹ́lòmíì àṣerò síwájú àrò sẹ́yìn wípé bóun tiẹ̀ mọ tọ́jú ọmọ òun ò ní bímọ fẹ́yàn míì mọ̀. Torí mo réyàn kan tó ń sọ fún mi wípé gbogbo nǹkan táwọn ti ṣe fún single mother yẹn, ìgbà kan ló purọ́ pé òun lóyún, ìgbà tó tún yóò lóyún tún ti bàjẹ́. Àwọn ràn nígbà, àwọn ràn láwo ilé ẹ̀, àwọn bá parí ẹ̀, àwọn bá ṣe several things. Pé ńgbò bá wá yá nìsín yóò wá dédé sọ fáwọn pọ́n ti wọ menopause pé èrè wá dànù lágbowó kà. Àwọn dẹ̀ ń sọ fún jẹ́ káwọn ó fẹ́ so that kọ́mọ lè wọ̀, kó má jẹ́ wípé àwọn kàn ṣàṣedànù. Pọ́n ní yẹrí pé tẹ́mi bá dẹ̀ sọ̀rọ̀ máa ní ẹ má jẹ́ kán mọ lù yín jìbìtì ara kìnìkan wípé àwọn táwọn ò fẹ́ lù wọ́n jìbìtì ara tó ṣe pọ́n dídì fẹ́ wọn ní ń kọ́. Ṣóyẹ yín bẹ́ẹ̀ yẹn nísìn a lè sọ̀rọ̀ sex education because àwọn Muslim friends wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́. Now the point remains that ẹni tí ẹ ti mọ̀ wípé ó ti bímọ tẹ́lẹ̀, you don't know the extent tí ìwà tẹ́ni àkọ́kọ́ wù yẹn tó ní nínú ọkàn rẹ̀. In such a way tó ṣe wípé obìnrin míì wà tó ṣe wípé ọkùnrin kankan ò lè láàánú gbà lọ́dọ̀ rẹ̀ mọ́.
tó bá ìrápálá tọkùnrin kan tọ́lọ́run bá kẹ́ tó rí jájẹ tó bá ìrápálá dọ̀dọ̀ ẹ̀ báyìí yóò rí pé òun fún ọkùnrin yẹn gbẹ ni tó bá rògùn gan yóò ṣe kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nǹkan tójú ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí ni orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ní mú kéèyàn ó transfer bitterness even yàtọ̀ fún pé single mother or no single mother issue gan béèyàn bá sẹ́yìn bóyá o wà lọ́fíìsì ẹnìkan ṣe ọ̀ nísìn tó o bá jẹ́yàn kan tí ò bá sínú ẹ̀mí tí ò wà spiritual tí another person bá wọnú ọ́fíìsì ẹ̀ that time o lè transfer aggression yẹn sẹ́ni yẹn tó kàn déédéé mọ́ kanra lórí òfurufú bẹ́ẹ̀ ni ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother wọ́n máa ń transfer pain àti aggression wọ́n máa ń transfer pain àti aggression sọ́dọ̀ the next person ni ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe pé ó wù wọ́n bọ́n ṣe kúrò lọ́dọ̀ baby papa wọn yẹn no be say they want to leave ẹlòmíì sì rèé ó fayọ̀ fọ́ ló fi kúrò ń bẹ̀ ìgbódé ta tán ló torí wípé àṣekòròfo ni àṣé òsì nǹkan kan gbòòrò iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí ìbànújẹ́ ọkàn yín lẹ́lòmíì inú wọn fi ní relationship pé at least bóyá ò tiẹ̀ lè rẹ́ni tí ó jẹ́ bí olùrànlọ́wọ́ tí ọmọ ràn lọ́wọ́ fún bùkátà ọmọ unfortunately kò sọ́kùnrin tó fẹ́ ṣe yẹn ńlá ṣe ń sọ fún yín ẹ jókòó lé ọkọ yín ẹ mọ̀ kú òǹbẹ̀ nígbà bá di gbàdàgbọ̀n tó kú òǹbẹ̀ tó dé ta tó rí wípé tó ọbọ̀ gbòòrò tó rí pé òsì nǹkan kan ń gbòòrò nísìn yọ wà ṣẹ̀ṣẹ̀ mọ́ wù ọ́ pé àkọ́mọ̀ kọ́ mọ́ fàyọ̀ fọ́ so gbogbo orú àwọn nǹkan yẹn ó wọnú ara wọn. So heartbreak many different effects àwọn míì vital information nǹkan tó ṣẹlẹ̀ àbí ìyàtẹ́ni àkọ́kọ́ fi jẹ wọ́n tí wọ́n lọ sọ fẹ́nìkejì ìyẹn náà tún worse nìyẹn náà tún ṣe and that is one of the things tí mo wá sọ fún àwọn obìnrin especially single mother ìyà tí baby papa ẹ fi jẹ gbogbo ìwà burúkú tó wù sí ẹ o ní láti download ẹ fún next person tó bá ti lè download ẹ ó gbowó lọ́wọ́ ẹ ó nà ẹ ó yín ẹ lọ́rùn ó dá mi lé ẹ lórí ó ṣe gbáṣàwó eléyìí òun ò ní gbowó lọ́wọ́ ẹ̀bẹ̀ kò ní fún ẹ lówó á dẹ̀ máa sọ fún ẹ pé ṣebí lágbájá ló ṣàánà ẹ ṣebí lágbájá ló ń gbowó ẹ èmi ò ṣàánà ẹ mi dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀bẹ̀ kò ní fún ẹ n tó yẹ kó ṣe kò ní ṣe information tó fún nípa ẹni àkọ́kọ́ yẹn ó ló máa create template sínú ọkàn rẹ̀ láti mọ irú ìyà tí ó fi jẹ òun ò ní nà ẹ́ physically bẹ́ẹ̀ ó máa nà ẹ́ emotionally ó máa nà ẹ́ psychologically yóò dẹ̀ mọ́ rí rẹ̀ rí wípé áńgẹ́lì lòun torí òun ò ṣe bí ẹni àkọ́kọ́ ìwọ lo àwọn information tí ò necessary different reason làwọn èèyàn fi máa ń give out information obìnrin míì á give out information nítorí wípé ó ń wá empathy ó ń wá sympathy unfortunately iṣẹ́ tí information yẹn máa ṣe nínú ọkàn ẹni tó sọ fún ni pé ó máa relegate ẹ information yẹn á relegate ẹ nínú ọkàn ẹni yẹn ni pé àṣẹ báyìí ní lágbájá ìtì ẹ̀sẹ̀ ń ṣe sí àṣẹ báyìí ní tàmọ̀dò kì í ṣe gbogbo ohun tójú bá rí lẹ́nu ń sọ kì í ṣe gbogbo ìyà tó bá jẹ́ èèyàn lèèyàn ń sọ. ṣóyè wà bẹ́yẹn ẹni tó lórí òní fìlà ẹni fìlà go lórí tí ó dé sí ẹnìkan ló ń sọ ní TikTok kì í sìn pé I'm ready to remarry but I always meet dubious man. àwọn ọkùnrin míì wà tó ṣe wípé wọ́n dìídì fẹ́ single mother tán bá pàdé yẹn níbẹ̀ ìyẹn ò rẹ́dì láti ṣe ìyàwó ẹnì kankan mọ́ àwọn single mother tán rẹ́dì láti wá remarry wọn bá ọkùnrin gidi tó fẹ́ wọn pàdé and that is how life is ayé ìkọlọ́njẹ́ ó balance ni. So stop giving out vital information in ló máa ń fà táwọn míì fi máa ń wà jilted over and over and over again because you don't need information ibi tó ti humiliate ẹ tó ti fìyà jẹ tẹ́ni yẹn ò bá l'opportunity àti wà ń bẹ̀ débi wípé orí ó ṣojú ẹ̀ must you download your story must you expose yourself ó lọ bì kan wọ́n nà ẹ̀ ń bẹ̀ wọ́n fìyà jẹ wọ́n fi ẹ́ yílẹ̀ fine problem you have seek justice the next person tó tún fẹ́ wà lọ́wọ́ ẹ̀ ọmọ tútù yẹn náà fi pa ẹ́ ó nídìí láti create template fẹ́ni ẹ̀ láti fìyà jẹ tó bá lọ ń wà ó wà ń bì kan òun gbé bẹ́ẹ̀ wọ́n fìyà jẹ ó wá kúrò ń bẹ̀ tó bá lè lọ download gbogbo ìyà kan fi jẹ́ yẹn fẹ́yàn mi ó máa níjọ́ tí wà àtẹni yẹn bá ní misunderstanding ó máa sọ fún ẹ pé náà tó jẹ́ kó kúrò ń bí àkọ́kọ́ nìyẹn ó sì lè má jẹ́wọ́ lo wà at fault àwọn information kan wà tí ò necessary ẹ mọ̀ lẹ́ ń wá empathy ẹ̀ ń wá sympathy kiri imagine ẹni tó máa gbowó lọ́wọ́ ẹ tí ò ní fún ẹ
tó máa gba tọwọ́ ẹ̀ bó bá lọ ṣiṣẹ́ lọ pẹ́rẹ́ tó dé ó máa gbowó ọwọ́ ẹ̀ bó bá kówó pamọ́ á lọ tú á kó á lọ fi jẹjẹkújẹ tó bá dẹ̀ bí léèrè wípé owó yìí tí mo kó síbi ìrìn mọ́ á bẹ̀rẹ̀ sí ní máa nà ẹ́ kó wá kúrò lọ́dọ̀ yẹn kó wá réyàn míì kó wá lọ́mọ download pé yan lágbájá báyìí ó á gbowó ọwọ́ ẹ̀ á tún nà ẹ́ the next person yẹn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ kò ní nà ẹ́ bẹ́ẹ̀ kò ní fún ẹ lówó kò ní ṣe help kò ní ṣe support kankan fún ẹ bó bá dẹ̀ bèrè á máa sọ fún ẹ pé wò má ní mi lára o ṣe bẹ́ẹ̀ mi ò ṣáà nà ẹ́ mi ò sì gbowó lọ́wọ́ ẹ̀ ṣe bí lágbájá ló nà ẹ́ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ must you talk àwọn information tó bá wà futuristic tó tẹ́ pé tó bá di future àìsọ nìsín ó lè affect yín òun ló máa sọ probably bóyá ìwọ àtèèyàn ọmọ jọjà yín pọ̀ ó ti bímọ kan rí o ìwọ àtèèyàn ẹ ti jọba ara yín sùn o kì í ṣe virgin wàá tètè sọ o those are information tó wà futuristic tó rò lè dọ́là kí ẹ padà wá múlé tira yín because omi làwọn èèyàn information tó ti sọ láti day one wọn ò lè lo against any future those are the futuristic information because ọ̀pọ̀lọpọ̀ information táwọn ọkùnrin ń lò láti fìyà jẹ àwọn obìnrin yẹn náà ni wọ́n sọ fún wọn fúnra wọn. wọ́n ní I really love your program chatting all the way from UK ẹ ṣeun bàbá Olúṣẹ́gun Adébáyọ̀ ẹ jẹ́ bá mi double click kẹ́ share o people on TikTok and if you are not gifting keep tapping you understand. mo ní sister kan tó send voice note sí mi ó ṣàkó gbogbo ẹjọ́ àwọn òrò bí ilẹ̀ bí ẹni táwọn bá jà yóò mọ bú òun pé àǹtí òun pimpu láǹtí òun pé ọ̀rọ̀ yẹn ṣàdọ́dọ̀ àǹtí òun ṣàyàn òun lódì mo ní bó lọkọ tẹ̀yìn ṣe mọ̀ páǹtí yín ṣiṣẹ́ pimpu ó lòun sọ fún un mo ní ṣó ti tán bẹ́yẹn kí ni information páǹtí yín ṣiṣẹ́ pimpu kí ni value àbí importance tí information yẹn fẹ́ ní nínú relationship tẹ̀yìn kí ni what is the of what benefit is that information your auntie is a pimp or she was a pimp iṣẹ́ pimp táǹtí yín ṣe kí ni benefit information yẹn nínú relationship tẹ̀yìn must you tell him you will now discover that gbogbo àwọn nǹkan tẹ́ni yìí ń lò láti fìyà jẹ yìí àwọn template tẹ́ fún wọn ní Queen Adéjọkẹ́ káàbọ̀ mà àwọn template tẹ́ ti fún wọn àwọn information tí ò necessary àǹtí ẹ̀ ń ṣe rọ́ǹzì ó ń kọ́ àwọn èèyàn fókùnrin nígbò wà iléèwé iṣẹ́ rọ́ǹzì ní máa ń ṣe excuse me what benefit is that information ṣé ìwọ làǹtí ẹ̀ ni èmi dẹ̀ mọ̀ pé ńgbà tí ó sọ̀rọ̀ yẹn yóò sọ pé kí bọ̀dá yẹn lè rọrùn ní rí áńgẹ́lì kó lè ráǹtí ẹ̀ ní rí i pé ó hùwà tí ọ̀dà but unfortunately nísìn òun wá ní kinní yẹn information yẹn òun ni ọkùnrin yẹn wá ń lo against ń wá ń bà nínú jẹ́ àbí ìwọ tó láwọn step mothers èmi ti léyàn kan tó jọ́rẹ́ èmi tó súnmọ́ mi bí iṣan ọrùn ó láwọn step mother tó pọ̀ gbogbo alásìmọ̀ pé step mother wọn yìí like step children ọmọ orogún ò ń fẹ́ràn ara wọn so gbogbo báwọn step mother rẹ̀ ṣe fìyà jẹ tán ṣe ní lára tán ṣe gbogbo ẹ̀ ní mọ́ rò fún boyfriend ńgbà tóun àti bọ̀dá yẹn jà kíní bọ̀dá ń fi kọ́kọ́ bu pé ó náà ní ò jẹ́ káwọn kí náà ń pè step mother ẹ fẹ́ràn ẹ wọ́n ṣe ń fìyà jẹ ẹjọ́ sójọra wọn ta ni ò ṣàìmọ̀ pé step mother ò kí ń like step children so gbogbo information bóyá àwọn family ẹ àbáwọn ẹbí ẹ àbẹ́nìkan tó jọ wà tẹ́lẹ̀ ó fìyà jẹ ó ní ẹ lára information yẹn ò ní ìdí ẹ̀ láti sọ fún the next person tó ṣẹ̀fẹ́ wà lọ́wọ́ ẹ̀ because o mọ tútò náà fi ẹ́ pa imagine jẹ́ let us assume pé ó ń gbélé kan wọ́n wá dẹ̀ láàmú bóyá àwọn landlord bẹ̀ ní ẹ́ lára ó sàràpálá lówó ẹ̀ tán wá kó kúrò ń bẹ̀ ó wá kó débò míì ó wá lọ rojọ́ ẹ̀sẹ̀ táwọn ti bí iṣẹ́ fún landlord bí ó tí ìmọ̀ tún tí landlord bí ìgò fi ọ̀pá ni tó bá dọ̀la tẹ́ bá ní issue ó máa fi bú ẹ pé ibi tó ti kúrò yẹn náà bó ṣe jà kúrò ń bẹ nìyẹn tí sì ṣe pé ó jà kúrò ń bẹ kì í ṣe gbogbo ohun tójú bá rí àbí gbogbo ìyà kan bá fi jẹ èèyàn lèèyàn máa ń sọ lẹ́nu Ọlọ́run ni máa ń gbìjẹ èèyàn kó o rojọ́ fún yàn látòní dọ̀túnla mẹ́wàá it doesn't mean that the person will show you empathy or sympathy so majority àwọn single mother tán máa ń lá àwọn wà jilted over and over and over and over again yìí information táwọn ẹni yìí ń lò against yín
ẹ̀yin lẹ ń fún wọn. Imagine èèyàn gbà ẹ bóyá 10 million péré náà lóore sínú àkáǹtì, ó wá gbágùn gbogbo àkáǹtì ẹ, ó withdraw ẹ nítorí ó ti sọ pin ẹ fún everything. Ó wá ríyàn míì, kò yẹ kó o sọ pé nìkan gba 10 million rẹ, ó withdraw gbogbo owó àkáǹtì ẹ, ó empty ẹ. That is not an information that this person needed. He doesn't need it as far as that relationship is concerned. The only thing tí information yẹn máa ṣe nínú mind ọkùnrin míì tó bá pàdé ni wípé a create another pathway fún láti gbá ẹ pé ẹnìkan ti gbá ẹ lọ́nà yìí rí, òun ò ní béèrè pin ẹ, kò ní béèrè bank pin ẹ, òun ò ní béèrè ATM code ẹ tí ó fi jíwó ẹ, kó lè relax. Ọ̀nà míì tó máa fi gbá ẹ tí ò ní gba ọ̀nà ọpọ́ jí owó yẹn lòun máa wá, because ó mọ̀ kan ti jíù ti ẹ in this line rí, another format ló máa wá. So most of the time àwọn information tẹ́ ẹ fún àwọn ọkùnrin yìí ni wọ́n ń lò against yín. I want to believe pé ẹni tẹ́ lára yín lẹ̀fún, tẹ́ gbára yín lẹ̀fún, tẹ́ bí ọmọ, nǹkan kan wà tẹ́ ṣe tí ó dùn mọ́ra yín núnjọ́ kan. Ẹni tó hùwà burúkú sí ọ, ó sá ti ṣe nǹkan kan tó dùn mọ́ nú rí njọ́ kan, bó tiẹ̀ jẹ́ nǹkan kan dáadáa. Good side èèyàn lèèyàn máa ń sọ. Ìyẹn máa wò pé àṣé mo dáa, àṣé èèyàn gidi ni mí, àṣé mi náà dáa, sọkùnrin gidi ni mí. Irọ́ sì ni kì í sọkùnrin gidi. Òun gan níbi tó yẹ kó ti improve nínú ìgbésí ayé ẹ̀, bẹ́ẹ̀ nítorí pé o ti sọ fún wípé ẹnìkan worst jù lọ ni ó máa rí rẹ̀ ń rí áńgẹ́lì. Imagine ẹni tí ò fún ẹ lówó, tí ò support ẹ, tí wọ́n dẹ̀ ń fún lówó, tí wọ́n ń support ẹ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́, ó dẹ̀ ń support ẹ, òun ò dẹ̀ support ẹ. Ọjọ́ tó bá béèrè pé kó support ẹ, ó máa sọ fún ẹ pé àṣẹ bí mi ṣáà gbowó lọ́wọ́ ẹ. Á ti rírí wípé bóun ṣe jòkó tí ẹ yẹn òun ṣe ń favor ni. Oléyàn kan fẹ́ ó máa ń nà ẹ́, á nà yẹ, á nà bàbá ẹ, gbogbo àwọn family house yín ló nà. Ó wá kúrò ńbẹ̀, ó wá fẹ́yàn míì, ó wá download gbogbo story bí yẹn ṣe máa ń nà ẹ́, bó ṣe máa ń nà yẹn, ó wá download ẹ̀ fún Mr. B yìí. Mr. B tó download ẹ̀ fún yẹn, ó ò ní nà kò ní nà yá ẹ. Bẹ́ẹ̀ nínà tó máa fún ẹ kò ní ṣe fẹnu sọ. Because psychological punishment, emotional punishment ló máa fún ẹ. Tó o bá dẹ̀ complain, á sọ fún ẹ pé ṣé bí lágbájá ló ń nà èmi ò ṣáà nà ẹ́. Á máa dúró pángẹ́lì lòun òun bẹ́tà ẹnìkan. Ẹni tó hùwà burúkú sí ẹ yẹn, if you must talk about it, the good side díẹ̀ ni kó sọ, ní kó parọ́ o, ní ọparọ́ mẹ́ni tí ò ṣe dáadáa kọ́ ọmọ ló ṣe dáadáa o, bẹ́ẹ̀ di little dáadáa tó ṣe yẹn ni kó sọ. Àìdá yẹn kò wúlò fún ẹni yìí. Information yẹn kò ní benefit tó máa ṣe fẹ́ni kejì. The only thing that information will do is to create another pathway for this person to punish you. Because ẹni tó kúkú gba owó ẹ̀ tó withdraw account ẹ̀ tó empty ẹ̀, ó kúkú fọlọ́pàá gbé. Bẹ́lẹ̀ yìí náà bí ṣe ló change ìwé document ilé rẹ̀ tó àkwáyà gbogbo ẹ̀ ni, ò ní bẹ́ẹ̀ lórí. So please, even kò ní family tí ò dáa gan, má jẹ́ kọ́kùnrin ọmọ pé family rí ọ̀dá. Honestly, it's for your own good. Bó bá ní àwọn step mother, àwọn step sister, àwọn step father, ìwà wọn ọ̀dá kìnìkan, ó ti kó bá rẹ̀, ó ti mọ̀ pé ẹ̀yìn ẹ fẹ́. Ó ti mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ó fẹ́. Ńjọ́ tí ó bá fi ìyà jẹ ọ́ báyìí, yóò ti rí wípé kò sí èèyàn kankan lẹ́yìn ẹ mọ́. So ẹ̀yin lẹ mọ́ expose ara yín. Gbogbo bí tí ẹ ní agbára sí, ẹ ti jẹ́ kán mọ̀, ẹ ti jẹ́ kọ́ ẹni ń rí rẹ̀ nírí wípé gàrí tíra yín áńgẹ́lì yín lòún jẹ́. Wọ́n ní àfi ẹni tí Ọlọ́run bá rán sí ni. Bẹ́ẹ̀ ni o, ẹni Ọlọ́run rán sí yàn gan, ṣé mọ̀ pé àwọn information míì wà, ọmọ ọba on TikTok, ẹ mọ̀ pé àwọn information míì wà tó ṣe pé they are not necessary. Àwọn ìrìn àjò kan ò tí ì wà matured dé level pé kó expose àwọn information kan. Ẹlòmíì ò wà mentally sound débi pé kó lè process àwọn information kan. You understand? Things that you supposed to talk about it. You and this person, you are not compatible. Bẹ́ẹ̀ ọmọ ti wà láàrin yín. You have bímọ fún, you are a single mother. One or two good things tẹ́ni yẹn bá ṣe fún ẹ. So now, kádàrá ló fà tí ìrìn àjò yẹn ò fi work out mọ́. If not, he did this when you guys were together. Bẹ́ẹ̀ ńgbà tọ́mọ ti dé tí gbogbo challenges yẹn ti pọ̀ ju ẹ̀mí lọ. In a relationship yẹn ò ṣe work. I think that is enough. The most important and salient thing ni pé ọmọ ti ń bẹ láàrin yín.
because it is a futuristic thing. O lè bímọ sìn kó wá purọ́ pé cousin ẹ̀ kan ló bí ọmọ yẹn kọ́mọ yẹn wá mọ̀ pé ọ̀láǹtì kó wá di future kọ́kọ́ wá mọ̀ pé wọ́n ló bímọ sórí wípé oko bá rẹ̀ nù explain pé wọ́n lọ bí ọmọ but bí bàbá ẹ̀ ṣe nà ẹ́ bó ṣe bẹ́ olórí bó ṣe yàgbẹ́ sí ẹ lẹ́nu bó ṣe yín ọlọ́run bó ṣe gbórí ẹ báyìí tó gbé sí the other side bó ṣe bú yẹ ẹ bó ṣe bú bàbá ẹ you don't need all of that. Obìnrin dẹ̀ máa wà tempted láti sọ gbogbo àwọn bad treatment tí baby papa fún wọn tó rárò pé ìyẹn ló máa jẹ́ kẹ́ni lè ṣe dáadáa sáwọn. Unfortunately the same punishment lẹ́ni yìí náà tún fún ẹ òun náà tún fún ẹ lóyún á tún sá lọ because for you to be treated that way Wikotan, thank you for the rose, God bless you. For the first person to have done that to you tó náà bá ṣe ń tójú bẹ́ẹ̀ lọ kò léèwọ̀ náà ẹni ó kúkọ́ ṣe fún ọ òkúkú bẹ́ẹ̀ lórí. So please stop sharing information that are not necessary. Wọ́n ní kí orí ẹni gbé ní pàdé ọkọ àti aya rere ni o. So that is so that is what we are saying. So apart from that, mo ní àwọn míì wà tó ṣe wípé wọ́n sì ń aspire wípé one day àwọn ọkọ àwọn yẹn àwọn sì máa reconcile pẹ̀lú wọn. That is another reason tẹ́ fi máa rí single mother míì tó jẹ́ wípé ẹ dàbọ̀ ẹ̀ títí wípé kẹ́ẹ̀tì ẹ̀fẹ́ yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ decline because circumstances ọ̀pọ̀lọpọ̀ wọn sì nífẹ̀ẹ́ baby papa yẹn. That is the reason why tí obìnrin bá rojọ́ fún ẹ pé lágbájá yóò dá tàmọ̀dó yóò dá ó ní òun lára ó ṣe gbásàwo tó bá sọ fún wípé kó ká lọ kó wá rè fẹ́ kò ní tẹ̀lé ọlọ́fẹ́ torí ẹni tó rojọ́ pé ìwà rẹ̀ ọ̀dà ọ̀nà òyìn lọ́rùn yìí ọkàn rẹ̀ sì ń bẹ lára ẹni yẹn. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother tún fi lọ máa ń dó àwọn baby papa wọn lẹ́yìn wọ́n tún mọ̀ máa yọ́kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n á tún lọ máa wọ́n á kúrò nílé ọkọ míì tán ti fẹ́ wọ́n yọ́kẹ́lẹ́ lọ mọ́ bá baby papa wọn sùn ọkàn wọn sì ń bẹ́ẹ̀ ẹni tí obìnrin bímọ fún tẹ́ni yẹn bá sì fẹ́ bá obìnrin yẹn sùn lénìí ó sì lè bá sùn. Their mind is still with that man tó jẹ́ wípé tó bá lè ṣeé ṣe ni wọ́n ó ṣe reconciliation wọ́n reconcile because ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí. Amen, Mr. Lagoke Taufik. So nǹkan tá ń sọ nìyẹn another reason tẹ́ fi lè fi pé ẹ fẹ́ fẹ́yàn tó jẹ́ single mother pé ẹ̀yin kan wà tó ṣe pé ẹ dìdí fẹ́fẹ́ wọn ni kì í ṣe pé ẹ fẹ́ lù wọ́n jìbìtì ara àbí jìbìtì owó pé bet wọ́n tún wá gbórí dúró tẹ́ ẹ ti ṣe gbogbo nǹkan lọ́tún lósì fún wọn for you to prove that pé you love them you want to marry them that's why wọ́n ti single mother ni wọ́n. Another reason ọ̀pọ̀lọpọ̀ wọn ṣì ń look forward to probably pé bóyá reconciliation máa ṣẹlẹ̀ because ọkàn wọn sì ń bẹ lára ọkùnrin. Majority àwọn single mother míì wọ́n remarry nítorí wípé ọkọ tán ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn wù wọ́n remarry nítorí wípé bóyá ìfẹ́ wọ́n kàn wò pé wẹ̀ káwọn náà ṣáàtì ẹ̀ lé ẹni tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ tí ó wà lọ́kọ mọ́ kó má dàbí ìpá àwọn ọmọ ṣe zìnà ọkàn wọn sì ń bẹ lára first man yẹn. Àfin tó bá jẹ́ wípé àwọn rare cases tó ṣe wípé bóyá nǹkan kan ló kàn ṣẹlẹ̀ tó pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n dìdí jà tó jẹ́ pé bóyá àwọn kan ni wọ́n kàn dàárín wọn rú tí wọ́n dàǹbarú wọn. For example mo ní àwọn kan tó jẹ́ pé 6 years ago ni wọ́n ti túká àṣé neighbor tí wọ́n jọ ń gbé wọ́n jọ wà nínú compound tí yẹn wà next flat òun ló lọ mọ́ ń purọ́ fún ìyá ọkọ níbi iṣẹ́ because neighbor wọn tán jọ ń gbé àti ìyá ọkọ the same office náà ti ń ṣiṣẹ́. Neighbor yẹn ni ó wà lọ mọ́ hun rọ́jọ́ pé ìyàwó yín yóò dá o ìjẹta ó bọ́kọ ẹ̀jà àná ó ṣe gbá ìjà ni ó ṣàwo ó ní ó wà lọ mọ́ purọ́ mọ́ ìyàwó yẹn fún ìyá kọ wà mọ́ sọ fáwọn family gbogbo wọn wá conspire against ìyàwó yẹn wọ́n poison ọkọ rẹ̀ true wọn ṣá ní ilé yẹn ló fi scatter but the ìyàwó does not know ó kàn déédéé rí pé ogun yẹn wá náà ni kò mọ̀ bí tó gun ti wá eventually ṣe mọ̀ wípé bí rọ́bà lọ lógún ọdún òótọ́ bá ń jọ kan
wọ́n sá lọ bá ọkọ yẹn wéyàn míì tó fẹ́ gbogbo ẹ̀ wọ́n sá dàǹbarú ẹ̀ eventually ẹ mọ̀ tí wọ́n bá fi wọ́n ilé tá a bá fi tọ́mọ ìrì náà ní òwò nǹkan tó ṣe pé irọ́ lẹ fi gbé kalẹ̀ irọ́ lẹ fi pilẹ̀ rẹ̀ irọ́ lẹ fi ṣe pé kinní kan rẹ̀ eventually ìjà wá ṣẹlẹ̀ láàrin neighbor wọn tí lọ́mọ rojọ́ fún ìyàkọ àti ìyàkọ báṣìírí ṣe tú nìyẹn ibẹ̀ lójú ọkọ ti wá là pé àṣẹ gbogbo ẹjọ́ ìyàwó òun tán rò tán kú àṣerọ́ ni ìfẹ́ yẹn wà ignited again wọ́n wá ignite ìfẹ́ yẹn again at the long run at the end of the day wọ́n wá tún lọ ń yọra wọn rí wọ́n lọ ń yọra wọn fẹ́ wọ́n lọ ń ṣe gbogbo ẹ̀ ọkọ yẹn wọ́n sì ti bá wá obìnrin míì òun náà tí bóbìnrin ti lé jà wípé ẹni tóun àti ẹjọ́ wà tẹ́lẹ̀ àwọn ti fẹ́ reconcile ìyẹn náà bínú wípé ṣe bí ìyáálé ti lọ kí ló tún padà wá sí look at that irú yẹn sìn kéèyàn kan wá fẹ́ as a single mother ṣé bíbọ̀ wọn àtọkọ ṣe reconcile yẹn because you were not there they will only tell you stories you don't know what really happened between òun àtọkọ ẹ̀ yẹn ṣé bọ́ọ̀ là ń sọ nísìn wípé kí wọ́n má expose the full story for their own safety for their own security so ò sí bẹ́ẹ̀ ò mọ nítorí di ìṣẹ̀lẹ̀ bóyá wọn ọjà bóyá àwọn kan tí inú wọn èdùn sí nǹkan re ni wọ́n déédéé wọlé táwọn náà sì ṣírí tán pàmì tí kán tán gbèsù láàyè so many of them still love their baby papa circumstance ló kàn separate wọn circumstance ló separate wọn tó bá rí opportunity they will still reconcile ìyẹn máa ń delay ẹlòmíì pé wọ́n jọ òun ó resettle wọ́n jọ òun ó fọkọ míì probably bóyá Ọlọ́run lè ṣe tóun àtọkọ òun ó ṣe kíni táwọn ó padà táwọn ó reconcile ṣòye wá so àwọn míì wọ́n desire to do what to come back again and that's the main reason tọ́pọ̀lọpọ̀ wọn á fi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹlòmíì dẹ̀rẹ̀ tó dìídì kúrò tó ṣe pé wọ́n jà túká ni ń gbòòbọ̀ gbòòrò tán torí pé òfurufú ní bẹ́ẹ̀ ń gbòòrò ó wá ṣẹ̀ṣẹ̀ wá appreciate tó lost torí ẹlòmíì nígbà tó bá bọ́ síta tán ló wà rí pé àwọn ti sọ gold nù á wá bí ó ṣe wò pé at least àṣó ti ẹ̀ṣì wà manageable compared to nǹkan tó ju òun rí so ẹlòmíì ò sì tún fẹ́ lọ tún torí bọnú family míì kán mọ̀mọ́ kà fún pé ó dọkọ kelo ó dì kelo so these are the anomalies these are the things tó yẹ pé ó wà ń bẹ̀ táwọn míì tó yẹ pé single mother bó náwó fún wọn látẹ̀ní dọ̀túnla mẹ́wàá wọ́n á sì padà lọ sọ́dọ̀ baby papa wọn yes. Meanwhile another category of them ni wípé there are some that were actually bittered but the bond don't make pẹ̀lú first person yẹn is still there wọ́n wà pained tòótọ́ wọ́n wà bittered ẹni yẹn fìyà jẹ wọ́n ní wọ́n lára ń tòótọ́ ó kọ̀ wọ́n lẹ̀ tọmọtọmọ bitterness yẹn wà ńbẹ̀ but the bond tó ti create ẹ má jágbàgbé pé a sọ̀rọ̀ nípa àwọn hormones ara wọn tó ti wà triggered yẹn àwọn hormones yẹn bonding yẹn ṣì wà ńbẹ̀ tó yẹ pé tán bá ríra wọn if they have opportunity they will still sleep together wọ́n sì máa bára wọn sùn so those are the things tó wà ńbẹ̀. then àwọn míì wà tó ṣe wípé tẹ́ ẹ bá ti ń fìfẹ́ hàn sí wọn lénìí tó ti ń yield yẹn àwọn single mother o tó ti ń yield tó bá dọ̀la tán bá rántí pé lágbájá náà ṣèlérí tó jù báyìí lọ fún mi kí náà ló padà ṣe tàmọ̀dò náà ṣèlérí tó jù báyìí lọ rádaràdá náà ló padà ṣe wọ́n kàn lè yí bìrì that's why some of them are not consistent wọ́n wà consistent tó bá fẹ́ràn ẹ̀ lẹ́nìí tó agree pé ó fẹ́ràn òun tó ṣe ó bá dọ̀la ó kàn lè dédé yí bìrì ni kó wò pé wò gbàgbéjàre yóò rọra jókòó òun tàwọn ọmọ òun sincerely mi ìsìlẹ̀ lẹ́ni ẹlẹ́ni bú ẹni tó jẹ́ single mother of 3 bóyá ọmọ 3 bàbá 2 jọ kí ni tó fẹ́ sọ tí ò gbọ́ rí nítorí ẹ̀ ní ṣe máa ń fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì ṣe máa ń find it difficult láti rojú rere àwọn single mother ẹlòmíì gan wà tó yẹ pé single mother tó bá tọ́jú ẹ̀tàn tó tọ́jú ọmọ tó ṣe everything at the end of the day at the long run ó sì máa sá lọ náà ni akáwọn ọmọ ẹ̀ tó ti bá tọ́yìn á gbé rọ́ torí ìmí inú wọn ti wà so paranoid tẹ́ pé they don't trust anybody again ni mo ṣe sọ wípé a kì í react equally sí situation and circumstance ẹlòmíì á wà jilted báyìí ó dẹ̀ máa run mad wèrè gidi ni o
kì í ṣe wèrè fake o ẹlòmíì àdẹ́wà jilted ó bá ti gbọ́nra nù bí jọ́kìní jọ́kejì ayé ẹ̀ tún tẹ̀síwájú nìyẹn different shock absorber la ní ṣóyé wa bẹ́yẹn ẹlòmíì rè ó lè má find the opportunity pé kó nífẹ̀ẹ́ mọ́ even ó sì máa rí opportunity àwọn èèyàn gidi tó máa fẹ́ràn bẹ́ẹ̀ ó máa doubt wọn ó máa wà paranoid. Paranoid means that inability to trust or to believe people again. So you never can tell pé ṣebí lágbájá single mother ló fẹ́ ṣebí tàmọ̀dò single mother ló fẹ́ is individual and it is so complicated because mọ effect tí ìwà tí ẹni yẹn wù tó ní nínú ọkàn obìnrin yẹn the same ìwà tó wù sẹ́nìkan tí ò ní bara jẹ́ á wù sẹ́lòmíì gbogbo ara báyìí ló máa bàjẹ́ tó dẹ̀ máa affect relationship further with other people. One, you are very right. That's why it's difficult to date a single mother due to their past experiences. Bẹ́ẹ̀ni. Imagine single mother tó ti wà jilted severally. Tó wò pé jẹ́ kóun tún fún love ní trial. Tó tún gbà again. Tó tún fún lóyún tó tún sá lọ. Ẹ jọ̀ọ́, ṣé single mother tó ti bímọ? Validation wo lẹ feel pé ọkùnrin máa fún tó tún fi máa gbà? Miss Nick 77 káàbọ̀. Fa ẹwọ tún wá dúró level of promises tókùnrin yẹn á tún ṣe fún before she still agree to marry that one again. Unfortunately, a man that will lie to you can never ní kan síwájú orí. You understand? They will not write it on their forehead. At the long run, tí bẹ́ẹ̀ bá ti wà jilted several times. You cannot lè rí wọn bú. One she will always have a doubt. Benny, Miss Nika, thank you for supporting. So that is it. Torí most of the time, àwọn ọkùnrin náà ní show yìí. Many of them tí wọ́n wá pé àwọn pé mò ń sọ wípé kí àwọn táwọn jẹ́ ọkùnrin pé ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother àwọn take advantage wọn ni àwọn fẹ́ mọ̀ lù wọ́n jìbìtì ara ni. Ṣóyè yín bẹ́yẹn wípé mi kí n wo the other way pé àwọn tí àwọn ò wá fẹ́ lù wọ́n jìbìtì ńkọ́ wọ́n wá narrate story wọn woman kan bó ṣe help ẹ̀ tán train ọmọ ẹ̀ tán help òun náà tán ṣe virtually everything fún tó dẹ̀ ṣì ń purọ́ fún wọn ńgbò yá lóhun lóyún inú àwọn dùn ńgbò tún yá lóyún tún ti bàjẹ́ pé àwọn wá wo gbogbo nǹkan táwọn ṣe fún running to millions táwọn ò dẹ̀ rérè kankan bẹ̀ tó bá tiẹ̀ bímọ fáwọn àwọn mọ̀ pé yes ó bímọ lè rí ibú because ẹni ẹlẹ́ni ó ti mọ iye promises tí ọkùnrin ẹgbẹ́ yín ti ṣe sí you understand so torí àwọn tójú wọn ti rí ọkùnrin mi à promise heaven and earth báyìí tí wọ́n gan ò bá mọ̀ nǹkan tó ń ṣe wàá rò pé ó ti dé paradise ni wàá rò pé paradise báyìí ló wà especially àwọn single mother ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí àwọn náà ti wá gbọ́n sásánsìn mo ní single mother míì wà tó ṣe pé ọkùnrin kankan ò lè ráàánú gbàmọ̀ lọ́wọ́ rẹ̀ òní ò mọ̀ gbowó lọ ọkùnrin tí ọmọ jí tiẹ̀ bẹ́ẹ̀ ni so that is what we are saying ẹ̀yin tẹ́ ń toast ara yín lórí comment section mi ìsìn bẹ́ẹ̀ o mi ìsìn bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé mi ṣe matchmaking o so ẹ bá toast ara yín bẹ́ẹ̀ ọwọ́ mi rí ọwọ́ adé agbo funfun ẹlẹ́ láìwọ̀ glove o mo sì bẹ́ o now pé Mr. yẹn ó náà promise wọn ju eléyìí lọ ó náà ṣe àwọn ìlérí agádàbú fún wọn tó ṣe wípé at the long run òfútù fẹ́ tè bó lè rán ló padà já sí torí ẹ̀ ló fi jẹ́ wípé even when you think that you have won their heart a time will come tó pẹ̀lẹ́ dédé yí bìrì á tó lóun ò tún ṣe mọ́ because á wò pé ntẹ́ni àkọ́kọ́ fi ṣe báyìí fóun mélòó wà ń wọ wọ́n yà wọ́n náà ṣe jù bẹ́ẹ̀ lọ nǹkan tí máa ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní address those in academics that are guilty. Mr. Famuyiwa Kẹ́hìndé mi mọ̀ nǹkan tẹ́ ẹ mean by your comments yẹn. When the love affairs is very deep, once the affair is betrayed, it's very difficult to build confidence and trust. Bẹ́ẹ̀ ni o, òkìkí Jésù, òótọ́ ni. That is just the balanced truth. That is the balanced truth. Ẹlòmíì dẹ̀ wọ ọkùnrin míì wà tó ṣe wípé
as much as ó mọ̀ pé rọ́ lòun pa o ó mọ̀ pé tàn lòun ṣe o ó tún máa ṣe àwọn practical things to validate to make you think pé òun nǹkan tó ń sọ òótọ́ ni láti mú ẹ believe òun. Imagine ẹni tó jẹ́ single mother tí ìwọ tó ló fẹ́fẹ́ tó ti lọ probably o ti ń ráwọn èèyàn ẹ ti jọ ń sọ̀rọ̀ ẹ ti jọ ń relate o ti introduce ẹ sáwọn èèyàn ẹ̀kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ kan tó dé tó tètè jákulẹ̀ lójijì irú yẹn orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè tún fi trust ọkùnrin míì mọ̀ to be sincere. Wọ́n ní how could a man just propose marriage to someone he doesn't know and never met? Ibo nìyẹn Alhaji Sobowale. So those are the things tí à ń sọ. Èèyàn tó jẹ́ pé probably ó ti wà jilted several times. Èmi ò rẹ́jọ́ téèyàn kan fẹ́ rò fúnrú yẹn. Tèmi gan lè believe wípé ó yẹ kó lè wọrú ẹni yẹn létí. Imagine ó ti bímọ méjì bàbá méjì. Ó tún wá lọ lóyún fọ́kùnrin kẹta. Èmi gan bi ẹ́ léèrè wípé kí ni irúfẹ́ ọ̀rọ̀ tí ọkùnrin wọn bá sọ fún ọ. Tó tuntun láyé ìtọ́ ọ̀gbọ̀rí. So unfortunately, àwọn míì sì lè wà tó ṣe wípé òótọ́ ni wọ́n ń sọ. But because of what all these single mothers they have gone through, ẹlòmíì kó kàn ṣàdákẹ́ ni because tó bá sọ as much as you talk about your bitter experience, people will disrespect you. I'm telling you. Alhaji Sanni is very possible. Where how can a man propose marriage to someone he doesn't know and never met? It's possible. One ṣe. Okay, ṣáwọn tán toast ara wọn wọ́n lè láwọn fẹ́ ṣe relationship. Wọ́n lè láwọn fẹ́ ṣe relationship. Èmi kàn sọ fún wọn pé mi ò sí ńbẹ̀ ni. Mi ò sí ńbẹ̀. So, bó ṣe jẹ́ nìyẹn. Now, some single mothers see who is taking care of them as a necessary intruder because they need someone to take care of them. Nígbà míì, intruder wọ́n rí ọ bí pé ó intrude. Ọ̀rẹ́ mi Isiaq káàbọ̀. Pẹ̀lẹ́ kò ń gbẹ. Isiaq Ayọ̀bámi Akínsọjí ẹ pẹ̀lẹ́ kò ń gbẹ o ẹ̀mí ó ṣìkà rẹ̀ àbí bó náà ṣe ń sọ. Ẹ pẹ̀lẹ́. Now irú yẹn nísìn ó máa rí ọkùnrin yẹn as a necessary intruder ni a máa rí ní rípò intrude privacy òun. Many of them wọ́n ti ní wounded conscience tó ṣe pé wọ́n ní ability láti nífẹ̀ẹ́ mọ́ but they need somebody just to come around because of àwọn ọmọ wọn. Kò sí ìyá tó bí ọmọ tí yóò mọ rí ọmọ rẹ̀ tó máa lack one or two things tínú ẹ̀ á dùn. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń fáwọn single mother yẹn kì í ṣe bóyá torí ìfẹ́ làwọn gan ṣe ń relate because they just need somebody to come around. Ẹlòmíì gan gbogbo ara ẹ̀ gan ti kú dànù tí ò sí pé bóyá any urge àbí any feelings of intimacy mọ́. How to tọ́jú àwọn ọmọ yìí ṣáà ni priority ọ̀pọ̀lọpọ̀ wọn. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ní they don't trust men again. And this usually pisses the new man away. Ṣé ẹ rí sir Mr. Olúṣẹ́gun Samuel? The fact pé ó piss the new man yẹn away, ìyẹn ò mí ìpọ̀ náà jọkùnrin gidi. That is just the balanced truth. It doesn't mean pé ọkùnrin tí ó bá tó hàn tẹ́lẹ̀ mọ̀ yóò wá ń wé èèyàn gidi náà ni. Yóò wá ń wé èèyàn gidi ni. Gbogbo béèyàn bá dijú kẹ́ni bú lọ ẹni rẹ̀ ó kọjá yẹn owó yẹn is not always applicable. It's not always applicable everywhere. When it comes to relating with people. The fact wípé ìwọ ó jẹ́ ó ń pursue single mother lẹ́ni, it doesn't mean you are better than a baby papa. Yes. Irú nǹkan báyìí, it depends on individual decision. If your decision as a person is that you want to move on, probably get another man, ntọ́ bá sì rí ńbẹ̀ tójú ẹ bá rí ńbẹ̀ ó faramọ́, is your decision. Ṣùgbọ́n èmi ò feel pé ó yẹ kí obìnrin tó ti jẹ́ single mother tẹ́lẹ̀ tó ti experience a lot of things kí ọ̀rọ̀ ọkùnrin wá kó sí lórí kó jẹ́ pé she will now be acting on the words spoken by a man. Ó tó mọ̀ fojú ọkùnrin gbìn kà.
lẹ́yìn ìgbà tó ti mọ̀ bí méjì bàbá méjì kó yóò fojú ọkùnrin gbé kà mọ́ òjò ara rẹ ló yẹ kó fi gbé kà pé already fún another relationship ntójú ẹ bá sì rí bẹ́ẹ̀ ọ́ faramọ́ tó bá dọ̀la tíyùn náà bá jí tiẹ̀ kò ní dùn ọ́ ò ní gbẹ̀mí sí mi lè mi bí ẹnìkan o as a rational thinker that I am o mi ò lè sọ pé kí baby mama kan single mother kan kó tún gbẹ́kẹ̀ lọ́kùnrin kan mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ àfi tẹ́ bá ṣe tán tẹ́ fẹ́ cure depression àìmọye tí wọ́n wọ depression for so many years báyìí tó ṣe pé àti ìròjútu gbèsè ayé wọn. So as far as I'm concerned ẹ̀yin tẹ́ bá ti wọ́n mọ̀ pé wàhálà yẹn pọ̀ jù fún yín just let the single mother be tí Ọlọ́run bá fi sẹ́yìn lẹ́mìí láti ràn wọ́n lọ́wọ́ help them. TikTok ẹ jọ̀ọ́ bá mi share live stream yìí o wọ́n ní what's this, how can a man help a single mom without her giving in demand? Because I have helped a single mother in the past with nothing attached for me, but at a point she feel like paying me back my goodness with herself. Bẹ́ẹ̀ ni Daddy Ajetunmobi ṣe mọ̀ wípé nítorí bóyá probably torí past experience ẹ̀ náà ni ó ti wò pé fún yàn láti máa ràn ún lọ́wọ́ báyìí bóyá ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ òun bóyá ó fẹ́ fẹ́ òun ni. Then another thing Mr. Nurudeen another thing ni wípé nature obìnrin bọ́lọ̀ ń ṣe dá obìnrin ni pé once you see a man that is kind to you, is kind, is helping you, ó ń ṣoore fún ẹ by nature tó bá yà wá máa fẹ́ràn ọkùnrin yẹn sincerely yàtọ̀ fún obìnrin tó bá ti seal up ọkàn rẹ̀ pé òun ò tiẹ̀ fẹ́ ní any relationship ṣe mọ̀ pé single mother là ń sọ yìí kì í ṣe young lady